Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my ẹ wá wo ta ló súnmọ́ Aláàfin Ọ̀yọ́ níbí kẹ́ ẹ lè bá mọ bí tí Yorùbá burú dé ta ni nínú wọn tí ò ti ṣe show against mi wọ́n dẹ̀ súnmọ́ Aláàfin Ọ̀yọ́. ẹ wo àwọn kílìkì tí gbogbo ẹ̀dá tó lóun súnmọ́ Aláàfin, ẹ wo àwọn kílìkì tán súnmọ́ ta nínú wọn tí ò wá ṣe show against Aláàfin Ọ̀yọ́. ẹ bẹ̀rù Yorùbá. Bẹ̀rù Yorùbá yálà Muslim o or Christian o, Yorùbá ni Yorùbá mama jẹ́. ẹ fún mi lẹ́dàá kan tó súnmọ́ Aláàfin Ọ̀yọ́ nígbà ayé wọn tẹ́ ẹ wá rí wọn lójú ogun pẹ̀lú Lizzy àbí tẹ́tí ẹ̀rí tó tiẹ̀ sọ nǹkankan fi support wa. wọ́n ní tílé bá yẹ ni àwọ̀ là ń wò, wọ́n ní ọmọ tí yẹ ẹ̀hún ni lọ́mọ ẹ̀hún ni. ẹ rí pé gbogbo ẹni tó súnmọ́ bá mi selfish interest everybody níbi tí hatred yẹn tó jẹ wọ́n lọ́kàn dé, none of them could even transfer the love. pé irọ́ ọmọ eléyìí dúró ta Láàfin, ọmọ eléyìí ṣe dáadáa. Yorùbá ló ń pè bẹ́ẹ̀, má jẹ́ kẹ́ anybody tán ẹ̀. èmi àti mọ́mì mi kan sọ̀rọ̀ ní some weeks ago nígbà tí màmá yìí làwọn fẹ́ wá sí Nàìjíríà. èmi ni mo sọ fún wọn, mo ní bo lẹ fẹ́ dé sí mà. wọ́n ní àwọn fẹ́ dé sígbà àwọn fẹ́ dé sáwọn. mo ní mọ́mì, ibi tọ́lọ́run bá ti yọ yín tẹ́ ẹ gbabẹ̀ lọ ìlú òyìnbó, ẹ má máa ṣe bí ẹni tó ń padà síbẹ̀ mọ́, pàápàá jùlọ tó bá pẹ́ bí ẹbí ará ojúlùmọ̀ tí ń wà nítòsí. mọ́mì kò ṣe pé nítorí mò ń talẹ̀ o, tó bá jẹ́ pé common half plot lẹ́ra, ó jẹ́ full plot lẹ́ra, kẹ́ ẹ kọ́ bọ́ngálò kẹ́ ẹ máa dé sí. Ọlọ́run tó yọ yín kúrò Nàìjíríà tó ní kẹ́ ẹ máa lọ ìlú òyìnbó, ó mọ ohun tó ń ṣòfin yín pamọ́ ni. àwọn ló ti pẹ́ táwọn ti máa ń wá o, ó ti pẹ́ nǹkan kan ò ṣẹlẹ̀. mo ní mọ́mì mi ò ní Nàìjíríà ò dáa o, Nàìjíríà ló dáa jù, because àwọn ọmọ tẹ̀ ń bí sí lóyìnbó ó máa easy fún wọn láti tètè gòkè ọ̀la ní Nàìjíríà torí ìmọ̀ wọn. mo ní ṣùgbọ́n àwọn ọmọ yín ẹ má máa gbé wọn sí ibi tẹ́yìn ti kúrò, ẹ mọ àwọn tó ń retí yín, ẹ mọ ọ̀nà tó ti dá sílẹ̀ fún yín láìmọye ìgbà. iná yín ò dẹ̀ lè cross omi, ẹ wá gbéra yín àtàwọn ọmọ yín. ẹ má wọrí, mo bọ̀ wá block ẹni, ẹ má wọrí, mo bọ̀ wá block, ẹ má wọrí. ṣebí Joy Ọláwálé, mo bọ̀ wá block, ẹ má wọrí. òun ló máa sọ fún wa bá ṣe máa ṣe show wa, ẹ má wọrí. ẹ mọ̀ pé táwọn bá fún Lizzy jẹ ó máa ń dùn mọ́ wọn. tí Lizzy bá wá ń fún wọn jẹ, wọ́n wá ní kó má dẹ́ anybody lóhùn. lọ bá dádì mi, bàbá Fálànà, bàbá dáadáa, lọ bá sọ pé kí bàbá má sọ, má bẹ́ẹ̀ mi sọ, àwọn pé mi ò tún kàwé tó wọn. lọ bá very dark man sọ. now mo ṣáà persuade màmá ẹ̀ títí, mo ní mọ́mì ẹ ṣe dé síbi àwọn short stay yẹn àbí kẹ́ ẹ dé sí hotel, but taking your children back to your root. mo dẹ̀ persuade wọn, mo rí pé wọ́n ní àkóso nǹkankan, no problem. láti ìgbà tí yá yẹn wọ́n ti padà sílùú òyìnbó, nǹkan burúkú ti ṣẹlẹ̀ tó pọ̀ tí mi ò ní sọ níbí. kí ni mo fẹ́ sọ fún ẹ ni pé ìgbà tí àkókò ní gbogbo nǹkan láyé. àsìkò kan wà kúrò ládùúgbò tó ń gbé, ìgbéraga kọ́.
kúrò ládùúgbò torí irú àwọn wọ̀nyí ni kálàfin ọ̀fọ̀yọ́ tá bá fún wọn ní grace tí bàbá bá wà láyé lẹ́nu bàbá tí bàbá bá lórí ọ̀fẹ́ àti bá wa sọ̀rọ̀ nígbà tí mọ̀rúfù gbé aláàfin lọ fẹ́ sábọ̀dù ẹ̀wọ̀n pé mo close mọ́ bàbá dáadáa tí jíspo bàbá ń dragi bàbá nígbà míì èmi mi máa ń wà lókè sí iye tó ń bá ní ká kó wá ẹjọ́ ẹ má pa bàbá yìí ẹjọ́ ó ti dàgbà mo ní mẹ́sẹ̀jì kan lọ́wọ́ ń bí tí mo chat Gistlover ní Gistlover ó ní ẹ̀ mo ní òòlẹ̀ rántí ijọ́ tó máa gbápá tí ò ní ṣe gbé rántí ijọ́ tó máa fẹ́ rìn tó ò ní rìn rántí ọjọ́ táyé máa dáṣọ fún ẹ tí ò ní ṣòwò ẹ ló máa fi rà mo ní tó o bá fi ọjọ́ orí bàbá ìyá Aláàfin Ọ̀fọ̀yọ́ yìí tó o bá fi tọrọ láyé ẹ má bá wọn búlì bàbá yìí mọ́ I still have the message àwọn olórí tó súnmọ́ mi ní mẹ́sẹ̀jì yẹn what is that kí ni yẹn mọ́lẹ̀ kúrò ń bẹ̀ àwọn olórí tó súnmọ́ mi ó ní mẹ́sẹ̀jì yẹn lọ́wọ́ bí mo dẹ̀ ṣe sọ fún olórí burúkú ọmọ níjọ́ yẹn mo ní rántí ọjọ́ tó máa sùn tó ní jí rántí ọjọ́ tó máa raṣọ fún ẹ rántí ọjọ́ tó máa raṣọ fún ẹ tí ò ní ṣe wọ́n ló máa fọwọ́ raṣọ yẹn mọ́ ní gbogbo ọjọ́ ayé ẹ tó o bá ti ń rántí ọjọ́ káyé máa dáṣọ fún ẹ ò ní ṣèkà ò ní bàtẹ yẹn jẹ ò ní dalẹ̀ olórí burúkú Gistlover ń jọ yẹn ó dẹ̀ post ẹyọkan ẹ̀ kò post mi kò tún tóṣù mélòó kò tún tọ́sẹ̀ mélòó ó tún ti bẹ̀rẹ̀ sí ní post torí irú àwọn àlùmọ̀rúfù wọ́n ń supply ẹ̀ sábọ̀dù àti Gistlover nítorí Aláàfin àwọn náà ń sọ ẹwọ́ ẹni tó ń bá wọn ṣerun láàfin ẹwọ́ ẹ record ẹwọ́ ẹ lọ gbé sórí ààfin fún Gistlover ẹni tó ń bá wọn ṣerun nínú ààfin talẹ́ni náà tó súnmọ́ gbogbo wọn nínú ààfin yẹn tí ò dalẹ̀ láàfin ọlọ́mọ ní òṣàgbà fún káṣọ wálé ẹ̀rọ ojú olè ẹ̀ wò mú ṣé àwọn tó dáwọ́ jọ tó ń ṣe bẹ́ẹ̀ yẹn fún bàbá wa ọba Ọ̀yọ́ ṣérú àwọn yẹn irú olórí burúkú mọ̀rúfù yìí ló máa lóun fẹ́ ṣe Yorùbá nation nígbà tẹ́ sábọ́ọ̀dù tó wá tẹ̀ sí bọ̀dá Sunday lójú èwo nínú wọn ló jáde tó sọ fún Ẹsábọ́ọ̀dù pé kó panu mọ́ àfi kó o ṣọ́ra gbogbo ẹ̀dá tó bá lóun wà lẹ́yìn ẹ̀ nígbà míì your killers are your best friends ẹlòmíì tó súnmọ́ ẹbí ìṣọ̀run tó lóun gbè jẹ àwọn gangan ló ń kájọ́ fún ẹ àwọn bíi àlùmọ̀rúfù yẹ̀kínì àwọn bíi Bísí àwọn bíi Dọ̀kásì àwọn bíi Gistlover wọ́n drop èèyàn sínú láìfù ẹ gbogbo ẹ̀dá tó súnmọ́ ẹ àwọn máa ń súnmọ́ láti wá information gbogbo ẹ̀dá láyé yìí tó o bá ti jẹ́dá tó máa ń wá information ọmọlàkejì ẹ o máa ráre kú ni. o máa ráre kú ni nílé ayé ẹni bí táwọn ẹgbẹ́ ti ń wọ́wọ́ tó ń wọ́ ọmọ tó ń wá mọ́tò tó jẹ́ pé sítórí èèyàn ni wọ́n wá àṣírí èèyàn ni wọ́n wá ó máa ráre kú ni tọmọtọmọ. irú yẹ̀kínì yẹpọ̀ fẹ̀pọ̀ yírí ẹ̀pẹ̀ yìí tó ṣerú aburú tó yìí f'Aláàfin eléwà lòun ṣe Yorùbá nation ẹ̀ kóró lé olórí burúkú òun àtìyàwó ẹ̀ ẹ sọ nǹkan tó ń jáde lẹ́nu ìyàwó ẹ̀ tó jẹ́ contribution sí ilẹ̀ Yorùbá ẹ sọ nǹkan tó ń jáde lẹ́nu yẹ̀kínì fúnra rẹ̀ ẹ máa bọ̀ ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín give me this place ẹ jẹ́ gbé fídíò ilé wa ẹ máa bọ̀ ẹ wá wọlé ń bọ̀ ọlọ́njẹ rí fídíò yẹn ta ló ní fídíò yẹn ẹ jẹ́ fún yín ní fídíò yìí ẹ jẹ́ fún yín ní fídíò yìí mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí
Hello, check. You are going to say I want to know bàbá mi fún Ìgbòho. Bàbá wa ni Ìgbòho. Torí tó bá kódà ojú Aláàfin lọ, ojú ṣé ń gbọ́? Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Going to say I want to know bàbá mi fún Ìgbòho. Ṣé gbọ́? Bàbá wa ni Ìgbòho. Torí tó bá kódà ojú Aláàfin. Aláàfin tó pè ní bàbá ẹ̀ ṣé bó ń tà fún ẹ sábọ̀dù àti Gistlover. So fẹ́ràn Ìgbòho, o fẹ́ràn bọ̀dá Sunday tó tọ́. Àbó òṣìṣẹ́ against bọ̀dá Sunday. Àwọn tí ò lọ́pọlọ ló máa pàtẹ́wọ́ fún ẹṣẹ́ òtò ṣe. Òun tí bọ̀dá Sunday sẹ́nu kìnìún ni. Ó fẹ́ kí gbogbo Yorùbá. Ó mọ̀ pé gbogbo àwọn ọba tó dárúkọ yẹn ni wọ́n ní ọmọ Yorùbá tàtà tó wà ní pòsíṣàn ńlá. Ó fẹ́ kí gbogbo wọn kọ̀yìn sí bọ̀dá Sunday. Jẹ́ kọ̀yìn sí bọ̀dá Sunday. You are not a lover of Uncle Sunday Igboho. You are a betrayer. Even tó Uncle Sunday Igboho tó bá jẹ́ ọ̀gá fún Aláàfin of Ọ̀yọ́ tó bá ju ọba Ifẹ̀ lọ o ní sọ ní public domain. Wàá dúró wàá lúgọ wàá jẹ́ kọ́wọ́ bọ̀dá mi Sunday tèkú dáadáa. Victory ló máa jẹ́ kí gbogbo ayé mọ̀ bí bọ̀dá Sunday ṣe mighty tó òun ṣe olórí burúkú yẹnu sọ́bẹ̀. Nígbà tó ṣe fídíò ìṣọmọye ọ̀tá tó kó fún Uncle Sunday Igboho. Ìjọba mi bí àwọn ọmọ yìí pé kí náà ń ṣe àbí ta ni òórùn ti ń wọlé. Ẹ gbádùn mi. Mo ń bọ̀ ẹ̀jẹ̀ fún mi 1 minute. Ẹ fún mi 1 minute. Ẹ fún mi 1 minute. Exclusive fabrics níbẹ̀ wọ́n ti fi àwọn aṣọ ilé wa dára. Ṣé fresh là ń lọ mẹ́? Ẹ gbádùn mi ṣé wọ́n ti ẹ̀ ti yọ mí kò ní Facebook báyìí torí mi dẹ̀ rí kọ́mẹ́ǹtì mi. Ẹ má wọ́rì Jasmine Ahmed àìsí ẹ̀yẹ mẹ́ṣọ́ ìmọ́lẹ̀ ní jẹ́ kí n analyse ilé ìtàn jẹ́ kí n tún bẹ̀rẹ̀ kó gbọ́ má gbọ́. Tó sọ pé àwọn tá à ń lo bàbá mi fún Ìgbòho. Bàbá wa ni Ìgbòho. Torí tó bá kódà ojú Aláàfin lọ. Torí pé lórí burúkú ni ẹ lẹ́yìn tó bá láàfin jẹ tó bá láàfin mu tó lọ bá láàfin ní vulnerable moment. You've been an enemy of Alaafin of Oyo. You've been an enemy of Yoruba community. O kì í ṣọ̀rẹ́ bọ̀dá Sunday láyé. Bọ́lá ń ṣe pọ́n bọ̀dá Sunday Igboho létó is the most humble man. Uncle Sunday Igboho tó bá meet ẹ̀ wọ́n náà wọ́n o lè mọ̀ pé ó ní nǹkan kan. Lẹ́yìn tó bá ń ṣeré àbí tó because confidence pọ̀ o lè mọ̀ pé bọ̀dá Sunday ní nǹkan kan. Bọ̀dá Sunday ní humility. Do you truly love Uncle Sunday Igboho or you want the Oyos to work against Uncle Sunday? Ẹ wá ń sọ pé Yorùbá ò rí Yorùbá nation gbà. Báwo la ṣe fẹ́ rí gbà? Ńgbà tó lórí burúkú yẹ kíní ìfẹ́ kan yíyẹ̀pẹ̀. Bó bá dìde tó ní wípé ẹ̀yin Ọ̀yọ́ o ó yá ẹ hate bọ̀dá Sunday ẹ̀yin Ifẹ̀ o ẹ hate bọ̀dá Sunday. Ta ló bá la ṣe wá fẹ́ gba Yorùbá nation? Comment in Facebook mo dẹ̀ need go comment yín. Ẹ jọ̀ọ́ mi ò rí comment yẹn mọ́. Ẹ jọ̀ọ́ love and like ẹ máa bá mi comment. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi mú passing nílẹ̀. Show disconnect. Kí ni kato. Okay. Ẹ má worry. Disconnect. Ẹ má worry. Ẹ má worry. Ẹ má worry. Ẹ má worry.
ẹni kó fún yín nínú 10 million naira yìí. Nọ́mbà yìí nọ́mbà bísí +44 79 57 11 62 32. Nọ́mbà yìí nọ́mbà bísí ẹ bá mi sọ pé à ń retí owó wa. Mi lè ṣoore kí n má ṣoore dọ́dọ̀ tí nínú ẹ má wọ̀ mo sì máa gbé síta officially so ẹ má wọ̀ nọ́mbà bísí rè ṣé yín ẹ pé òun rè ẹ ti rí òun lélẹ̀ ẹ send account number yín sí mo máa send owó sí yín send account number yín kẹ́ ẹ pé ẹ̀yin ẹ pé ẹ kọ́kọ́ pé ẹ wá send account number yín sí nọ́mbà lélẹ̀ nọ́mbà lélẹ̀ ẹ pé ó ti yẹ yín nọ́mbà bísí lélẹ̀ ẹ pé ẹ lè bè lọ́wọ́ ẹ̀ páwọn àṣírí tó wà lọ́wọ́ ẹ̀ kò fún yín nọ́mbà lélẹ̀ ó ti yẹ yín ẹ pé á send owó sí yín nínú 10 million naira yìí. Má wọrí tó bá dọ̀là wá continue. ṣe bí bísí post fídíò mi ìwọ náà post bísí the only thing tí màá fi fiẹ́lẹ̀ yẹ kí ni yẹ pọ́nlẹ̀ the only thing tí màá fi fiẹ́lẹ̀ ìwọ àti bísí mo jọ máa ṣiṣẹ́ yàn the only thing bá délé sì máa ṣiṣẹ́ bísí the only thing tí màá fi fiẹ́lẹ̀ òun ni kí bísí gbé àṣírí ọ̀rọ̀ tí mo sọ nípa wa àtìyàwó ẹ̀ kí bísí gbé fún ẹ kó o dẹ̀ fi hàn ayé báyìí pé òun rèé ó tán o àṣírí yẹn láì ṣe yẹn ayé ẹ bàjẹ́ sí mi lọ́wọ́ guys mo ní one or two things tí mo fẹ́ attend to love you guys ẹ máa hàn padà láìpẹ́ mo ń bọ̀ ẹ pé ẹ má gbàgbé àti pé bísí o ẹ pé.